Hi everyone, welcome to my channel. Ifá ń gbè wọ́n òrìṣà gbogbo tí kálukú ń yọ́lẹ̀ ṣe lábẹ́lẹ̀ wọ́n ní bí àgbàlagbà gan bá tiẹ̀ ń yọ ilẹ̀ dà ohun abẹ́nú wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní máa yọ́lúwa rẹ̀ ṣe bí àgbà òsì yọ́lẹ̀ dà tí máa ń yọ òrìṣà abọ náà lábẹ́lẹ̀ yóò máa yọ olúwa rẹ̀ gbè náà ni bí kò dìgbà tí èèyàn bá gbogbo tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ nì ń gbè wọ́n ni wọ́n fi ń ṣe tí ò bá mú ègbè wá tí wọn ò ráàánú tí wọn ò rí oore níbẹ̀ àwọn náà ti padà páwọn ò ṣe mọ́. Eléyìí ni ó fara pẹ́ àkókò tí ọdún bá ń dé àbí àkókò tí a máa ń ṣe ọ̀sẹ̀ yálà nínú ilé ẹni àbí nílé awo nílé Ifá àbí nínú ìjọ mímọ́ awo wọn á ká gogo jọ wọn á lu agogo wọn ó perun mọ́lẹ̀ lẹ́yìn tí wọn bá bọrún mọ́lẹ̀ tán wọn ó perun mọ́lẹ̀ wọn ó ṣàdúà wọn á lùlù wọn ó lágogo wọn ó jó wọn ó sún yẹ̀rẹ̀ àwọn awo wọn ó dára wọn nú dùn wọn ó jẹ wọn ó mu ọkàn kálukú wọn ó balẹ̀ bí tí ń lọ́nu ni. tó títí ń bẹ bàbá. ọ̀dà ẹ sì wá wò láti orí òkété báyìí tó ìdérù rẹ̀ ewu ni wọ́n pè látòrí òkété tó ìdérù ẹ̀ ewu ni jẹ́ látìgbà tí Olódùmarè ti gbé ilé ayé kalẹ̀ ní fáńtì ń bẹ láti gbọ́ Olódùmarè níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pàápàá jùlọ látètè kọ́ ṣe tí a ní Ọlọ́run dá ọ̀run òun àtayé tí a ní ayé wà ní jújú ìlànà Báíbù ló jọ létí àwọn tí máa ń gbọ́ ohun tí tá à ń sọ yìí eléyìí ọ̀lọ́ ńlànà Báíbù o ṣùgbọ́n tọ̀ nítorí bá jọra wọn náà là á fi wéhun Olódùmarè dálé ayé kalẹ̀ ayé wà ní jújú kìkìdá omi rẹpẹtẹ ayé dúdú jábújábú Olódùmarè wá wò pé báyé ti rí yìí ó yẹ kí ìmọ́lẹ̀ ó lè wà Olódùmarè ó wá pa láṣẹ àkùkọ kan tí òde ọ̀run sọ̀kalẹ̀ bọ́lé ayé nígbà àkùkọ adìẹ ńlá yìí ẹlẹ́sẹ̀ 5 ni òde ọ̀run ló ti bọ́ọ̀lẹ̀ nílé ayé ó wá bà lérí omi ẹsẹ̀ rẹ̀ rilẹ̀ Olódùmarè ni ó padà lọ kórè bu èpẹ̀ wá lóde ọ̀run ó sì rẹ̀ bu yẹ̀pẹ̀ pupa ó bù lérí omi Olódùmarè náà dùn àsúre sí yẹ̀pẹ̀ rọra lé níbi tó dé dùn àkùkọ ìwà dúró lórí ẹ̀ Olódùmarè bá ní máa tán ní bá ń tán bí tí ń tán ní ń fẹ̀ sí bí tí ń tán ní ilẹ̀ ń fẹ̀ sí bí tí ń tán ní ilẹ̀ ń fẹ̀ sí títí tó ìfẹ́ káàkiri gbogbo bí ilẹ̀ tọ́lọ́wọ́ ọba mi dá tó mọ ibi ó fẹ̀ dé ni wọ́n ń pè ní ilẹ̀ Ẹ̀fẹ̀ ibi tílẹ̀ ti bẹ̀rẹ̀ sí fẹ̀ ní jẹ́ ilẹ̀ Ẹ̀fẹ̀ ilẹ̀kùn téèyàn sí tó lè bọ́ sóde ọ̀run láì ṣe pókú ń bẹ lótùfẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ láwo ń wí èdè rere lọ́pẹ́ àṣẹlà onítẹ̀ ẹnu ẹ̀ fọ̀ Àlàdé Òṣùpá jẹ́ ire gẹ́gẹ́ ní bá ń sọ lẹ́nu o kètètè yé wọn láàárọ̀ ó dọ̀jú alẹ́ kó tó lè yé wọn ní bá wọn lọ bàrà títí ń gbọ́n tà nílẹ̀ ọjọ́ rí
ọlọ́bàrà wọ́n ní ọmọ òun gbọ̀n tà mọ́ ogo etí ọpọ́n ní kọ́ ọmọ bá wọn rò pé èrò ọ̀fà ẹ̀wé èdè ọ̀pẹ tí bá sọ lẹ́bí ti sẹ́ o ẹ bá wo èdè ọ̀pẹ tí bá sọ sílẹ̀ bí ti ń sẹ́ o ẹ̀wé èdè ọ̀pẹ tí bá sọ sílẹ̀ ẹ̀rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ò bá tí ìdàrú fẹ́ dà kì í tó Olódùmarè ó má jẹ́ ó dàrú fún wa nípínlẹ̀ tá a wà yìí lórílẹ̀‐èdè wa yìí òrìṣà òkè tí ń jẹ́ Olódùmarè má jẹ́ ó dàrú fún wa gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ibi tí ẹ wà yìí ọwọ́ yín lẹ́ẹ̀ fi gbẹ̀tọ́ yín ẹ mórí délé ẹ ní gbanú ọkọ̀ bọ́ sọ́run ẹ nítorí tata gànràn wọ sàárè tàbí tata kùkùlẹ̀ tí ẹ pè é ni tọ́ bó ti rí ni wọn ò tètè mọ̀ ni pé Ifá ni ó pilẹ̀ Ifá náà ni ó sì padà gbẹ̀yìn ayé Ifá lọ́lọ́run fi pilẹ̀ ayé tá a wà yìí Ifá náà ni ó sì padà gbẹ̀yìn ẹ̀ nítorí pé àwọn ọ̀dọ́ ọ̀sìn pàájùlọ láàrin àwọn babaláwo oríṣiríṣi ó ti sáwọ̀ wá láàrin oríṣiríṣi sáwọ̀ wá láàrin bí ò bá já sí pé Olódùmarè bá lọ́wọ́ sí ọ̀rọ̀ ẹ̀dá níjẹ̀lú àná babaláwo ìsábà là wọn ìsábà là ọ̀là tó wọn ìsábà fi bẹ́ẹ̀ níláárí kan rẹpẹtẹ àmẹ́bí pa wọ́n jíjẹ múmu wọn kì í nira nílẹ̀ tó wá mọ́ lónìí ká máa gbọ́dọ̀ kan sẹ́yìn 100 kó di 1000 kan ó ti káyé oríṣiríṣi ọ̀nà ní kálukú ń gbà gbogbo bí owó bá ti lè wá kó wá lókù tí kálukú ti ń dàbí ọgbọ́n nísìn ẹni Ọlọ́run kan ò sí lábẹ́ ọ̀run kò sẹ́ni Ọlọ́run kan mọ́ kò séèyàn ọmọ rẹ̀ kan ò sí àfọmọ tó bá ròde tó mú owó wálé fún ìyá ẹ̀ fún bàbá ẹ̀ ó rí ibi ọ̀dà o kò rí ibi tó sún o kó sàtì mú owó wálé ni tó túmọ̀ sí pé kò sọ́dọ̀ tó fẹ́ ṣiṣẹ́ ajé kan sàn án mọ́ owó oúnjẹ òòjọ́ ní kálukú ni wọ́n ń wá lọ́wọ́lọ́wọ́ báyìí torí ìdí èyí wọ́n ti ronú pìwàdà wọ́n ti mọ̀ pé iná ilé lọ́mọ ehoro padà wá yá gbẹ̀yìn gbogbo àwọn tí wọ́n sáko lọ a sì mọ̀ pé wọ́n ti ń padà dé báyìí náà wẹ́rẹ́wẹ́rẹ́ bífá bá roni níròkúrò ewu ní mú fún ni adífá fún wọn ní làhànrín ọmọ alégóńgó lórí odi Ògúndá ọlọ́lá sẹ́rí kò pọ̀ nínú àwọn ìwé ìwòyí tí wọ́n mọ ìpìlẹ̀ ilé wọn ẹlòmíì ò mọ òkè ààrẹ ẹlòmíì ò mọ túláàsì lẹlòmíì fi mọ òkè ìdílé bàbá ẹ̀ torí òkè ẹni ó yàtọ̀ fún òkè ìran ẹni tí a bá pèèyàn ní àṣekán àjàgbé àrẹ̀mú àdìsá oríkì ara ẹni nu tá a bá wọn sọ̀rọ̀ ọlọ́fàmọ́jọ ẹ̀rìnmọ̀jì ọmọ sàájà abímbówí ara gbó akọsìn oríkì ìranu òkè ìdílé nu ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òmọ́ nísìn nígbà tó yẹ pé bá a ṣe bí wọn kì í wù wọ́n ẹni ẹlẹ́ni ní yá wọn lára báàrin tìrì nù. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ láwo ń wí èdè rere lọ́pẹ́ àṣẹlà onítẹ̀ ẹnu ẹ̀ fọ̀ Àlàdé Òṣùpá Àjàyírè gẹ́gẹ́ ní bá ń sọ ọ lẹ́nu o kètètè yé wọn.